gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbóhun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣọjọ́ Monday February 2 ọdún 2026 tá wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà kọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe ẹlẹ́rìí ìpín tòun tàyàn mọ́. Mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ̀ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà àbànújẹ́ láṣẹ Ìdùmarè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20 láyìíká bí iṣẹ́ yín, ẹ máa tayọ púpọ̀ púpọ̀ tó ṣe pé gbogbo nǹkan kíkan tẹ bá ṣe pátápátá àwọn èèyàn máa gba tiẹ̀ púpọ̀ tó sì jẹ́ pé ó ṣeé ṣe kí ẹ ríre ń jẹ dáadáa láàyè iṣẹ́ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ sí á jẹ́ káwọn èèyàn tún dá yín mọ̀ sí dáadáa lọ́jọ́ tòní tó ṣe pé máa wà very creative tó sì jẹ́ pé ẹ máa rí àṣeyọrí ṣe lórí ohunkóhun tí ẹ bá ń ṣe lénìí. Ẹ tẹpá mọ́ṣẹ́ dáadáa lénìí, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ ní ìrẹ̀lẹ̀ kí ẹ wà determine. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe pé ọjọ́ tó tayọ púpọ̀ ló jẹ́ fún yín, tó jọjọ́ oríire fún yín pẹ̀lú. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ èrùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20 ẹ ké sára dáadáa lọ́jọ́ tòní o. Ẹ rí dájú pé ẹ wòye sáyíká lẹ́yìn àtinú màlẹ́bí yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé gbogbo nǹkan lọ dáadáa. Ẹ rí láti rí dájú pé ẹ wà careful lórí ohunkóhun tí ẹ bá ń ṣe, kí ẹ má ṣe wá kánjú rárá láti pinnu tàbí láti gbé ìgbésẹ̀ èyíkéyìí. Ẹ má kánjú láti jọ́ọ̀jì nǹkan kí nǹkan lọ́jọ́ tòní, pàápàá nǹkan tó bá jọmọ́ ti ilé àbí ti màlẹ́bí lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ ké sára, torí tí ẹ bá tẹ̀lé nǹkan tá a là kalẹ̀ yóò ṣeé ṣe kí àwọn nǹkan tí ẹ expect bí ìjà àbí fanfà tẹ́ òro kan rárá ó ṣeé ṣe kó wáyé nínú ilé lọ́jọ́ tòní o, tàbí kẹ́ẹ̀ká àwọn nǹkan tó máa fẹ́ stress yín kó fẹ́ ṣẹlẹ̀ ní gbogbo ọ̀nà. Ẹ rí dájú pé gbà láfíà láàyè ọjọ́ tòní. Láàyè iṣẹ́ náà sì rí rí dájú pé gbà láfíà láàyè dáadáa. Ẹ má jẹ́ kí mọ̀lára yín kó control yín rárá lọ́jọ́ tòní. Ẹ má wà too emotional ju bó ṣe yẹ lọ. Ẹ rí dájú pé ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú. Ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ ní ìrẹ̀lẹ̀ lénìí dára. Ẹ sì kíyèsára pẹ̀lú àwọn nǹkan tó dàbí stress èyí tó lè jẹyọ lójijì nígbà tẹ́ òro kan lọ́jọ́ tòní. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21 ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fún yín o. Agreement tẹ ní láàrin ẹ̀yin àtèèyàn ó ṣeé ṣe kí agreement yẹn kó sì lè pa lọ́jọ́ tòní, kẹríge gbámú látara ẹ̀. Bẹ́ẹ̀ sì ni ọpọlọ yín máa jí pépé dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa retí àṣeyọrí lórí ohunkóhun tí ẹ bá ń ṣe, ṣùgbọ́n kí ẹ ṣọ́ra pẹ̀lú ọ̀rọ̀ ẹnu yín lọ́jọ́ tòní o. Tẹ bá sọ̀rọ̀ àsọjù kò dára, tó lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ máa sọ̀rọ̀ lásọjù, èyí ò sì lè ràn yín lọ́wọ́ rárá. Ó ṣeé ṣe kó fa kẹ́ máa líkì àwọn secret yín tí yín ò sì dára. Ẹ jìnnà sí ọtí mímu pátápátá lọ́jọ́ tòní kò dára. Kí ẹ fi inú tọ̀yàn rárá tàbí gbára léèyàn rárá. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ light yellow sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22 ẹ wà ní ìdùnnú látàrí pé ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ ọjọ́ tó tayọ ló jẹ́ pẹ̀lú. Tẹ́ bá ti ń retí àwọn owó kan látijọ́ mẹ́ta ó ṣeé ṣe kówó náà kó wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní o. Bódà tẹ́ bá ń retí pé bóyá kéèyàn kan fún yín lóònù àbẹ́ ti submit lẹ́tà láti gba lóònù kan ó ṣeé ṣe kí wọ́n approve ẹ̀ lásìkò yìí o. Àwọn gbèsè tí wọ́n sì jẹ yín sì rèé ó ṣeé ṣe káwọn èèyàn san gbèsè náà padà lọ́jọ́ tòní. Ire máa wọlé fún yín ní gbogbo ọ̀nà, owó máa wọlé fún yín lọ́jọ́ tòní tó sì jẹ́ pé tẹ́ bá ti kówó lórí nǹkan kan látijọ́ mẹ́ta ó ṣeé ṣe kí àwọn nǹkan yẹn kí ó bí ire fún yín lénìí pẹ̀lú. Ẹ enjoy ara yín dáadáa lọ́jọ́ tòní, ṣùgbọ́n kí sára ẹ gbọ́dọ̀ lẹ́yìn yáyàn lówó rárá lọ́jọ́ tòní o. Bẹ́ẹ̀ sì ni ẹ má fi tiyín lẹ̀ kẹ́ wá gbọ́ tẹni ẹlẹ́ni lọ́jọ́ tòní. Ẹ má rẹ̀rẹ̀ ẹlẹ́wù lérí kẹ́ wá fa tiyín lọ́wọ́ kò dára. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ṣùgbọ́n ẹ ṣọ́wó náà lénìí kí ẹ má nànú àpà. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ light green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22 ọjọ́ tòní dàbí ìgbà pé kò fẹ́ fi bẹ́ẹ̀ dára rẹpẹtẹ, ṣùgbọ́n kí sára dáadáa ó ṣeé ṣe káwọn kan tẹ́ òro kàn tẹ́lẹ̀ kó wáyé lọ́jọ́ tòní o tó sì lè má tẹ́yín lọ́rùn. Pàápàá láàyè iṣẹ́ ló ṣeé ṣe kí ọ̀gá yín tàbí ènìyàn kan tó jẹ́ olólùfẹ́ yín kí wọ́n hùwà tó ṣe é pé ó máa kan yín lára bákan tí ò ní dùn mọ́ yín nínú. Ẹ ní láti rí dájú pé ẹ̀ ń dí ọ̀ dáadáa lọ́jọ́ tòní, kẹ́sì wà discipline pẹ̀lú àwọn wà tẹ́ ẹ máa wù. Ó ṣeé ṣe káwọn èèyàn kí wọ́n fẹ́ lára yín bákan lọ́jọ́ tòní, ṣùgbọ́n ní láti rí dájú pé ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú. Ẹ sì rí dájú pé ara yín ni ẹ̀ ń wò, ẹ wulẹ̀ kọ́ bí ara sẹ́nikẹ́ni ẹ dé fìlà má wo bẹ̀
lọ́jọ́ tòní ó ṣeéṣe kó rí yín máa gbóná bákan kí nǹkan pọ̀ lórí yín tí ó ṣe pé ẹ máa rò lọ́sùn lósì ọ̀rọ̀ iṣẹ́ tàbí ọ̀rọ̀ ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín ó lè fẹ́ stress yín bákan lásìkò yìí ṣùgbọ́n advice tí máa fún yín náà ní pé kí ẹ mú sùúrù lò dáadáa kí ẹ mọ̀ dájú pé àsìkò yìí máa tó kásẹ̀ ńlẹ̀ tó sì jẹ́ pé ọ̀la tún jọ́jọ́ mìíràn tó tún lè bí dáadáa tó tún lè bí rere ẹ ní ìrètí pé gbogbo kan máa dá ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín ẹ free mind yín dáadáa lénìí ẹ má finú tọ́yàn rárá tàbí gbára léèyàn rárá tẹ bá rìn ìrìn lénìí kò dára kẹ travel rárá lóru ẹ̀ní aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23 ó ṣeé ṣe kí ọkàn yín wúwo báyìí lásìkò yìí ó pẹ̀lú àwọn kan rẹpẹtẹ tá a máa lọ nínú ọkàn yín ọjọ́ tòní ó ṣeé ṣe kí ẹ wà confused kẹ́ má mọ̀ ìtẹ́fẹ́ ṣe ṣùgbọ́n ní ìgbẹ̀yìn ẹ máa padà ní clarity of thought tó sì jẹ́ pé ó ṣeé ṣe kí àwọn ọ̀rọ̀ ọnu yín kó máa bá yín sọ̀rọ̀ dáadáa lọ́jọ́ tòní tó sì jẹ́ pé àwọn kankan wà tó ṣe pé ẹ máa padà discover tẹ máa padà rí tó sì jẹ́ pé ó ti ń tójọ́ mẹ́ta tẹ ti ń wá láti mọ àwọn nǹkan wọ̀nyẹn ọjọ́ tòní jọ́jọ́ tó ṣe é pé ní láti tẹ̀lé èròǹgbà ọkàn yín ó sì jọ́jọ́ tó dára púpọ̀ fún yín láti wá solution sáwọn nǹkan tó dàbí spiritual problem èyíkéyìí tí ẹ bá ní tẹ́lẹ̀ ẹ rí dájú pé ẹ ṣèwádìí lásìkò ọjọ́ tòní ẹ sì tẹ̀lé àwọn nǹkan tí àlàkalẹ̀ ìwádìí sọ kí ẹ tẹ̀lé ìyá ràn yín lọ́wọ́ púpọ̀ ẹ má finú tọ̀yàn ẹ má gbára léèyàn ẹ ní ìrẹ̀lẹ̀ ẹ fọgbọ́n àtòyé tó lọ fún yín ṣohunkóhun kẹsì create time láti ṣe prayer lénìí náà dára o aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. èèyàn oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tàbí láàrin September 24 sí October 23 àṣeyọrí wà fún yín dáadáa lọ́jọ́ tòní o ẹ máa rí support látọ̀dọ̀ àwọn èèyàn tó súnmọ́ yín lásìkò yìí ọjọ́ oríire ọjọ́ àṣeyọrí lọ́jọ́ tòní jẹ́ ó ṣeé ṣe kí ẹ ní social gathering kan tí ẹ máa lọ tàbí party lásìkò yìí ṣùgbọ́n ẹ rí dájú pé jìnnà sí party alẹ́ pátápátá o fẹ́yìn tẹ̀sí ń ṣiṣẹ́ tó jọ mọ́ teamwork ìsìrè ẹ máa ríre gbámú dáadáa lásìkò yìí ẹ̀yin tẹ̀sí ń tajà ẹ rí dájú pé ẹ hùwà tó da sáwọn olólùfẹ́ yín pàápàá àwọn kọ́sítọ́mà yín ẹ máa ríre gbámú dáadáa láàyè iṣẹ́ pẹ̀lú ẹ múra dáadáa lẹ́ni kí ẹ dùn rí lójú ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ light blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 iṣẹ́ lè gbomi dáadáa lọ́jọ́ tòní o ẹ máa bísí púpọ̀ lọ́jọ́ tòní nǹkan máa pọ̀ lọ́wọ́ yín tẹ́ fẹ́ mójútó iṣẹ́ máa pọ̀ níwájú yín tó sì jẹ́ pé ẹ ní láti rí dájú pé ẹ kọrin méjì bọ́ná lẹ́ẹ̀kan ṣoṣo ẹ ṣe nǹkan yín létò ètò kẹfẹ́ tó sí dáadáa lénìí ẹ máa ṣàṣeyọrí lórí àwọn nǹkan tẹ́ ti ń ṣe pàtì níbi iṣẹ́ látijọ́ mẹ́ta tó sì jẹ́ pé tẹ́ bá túbọ̀ ń tẹpá mọ́ṣẹ́ ló máa dára láràn yín lọ́wọ́ ẹ má lè fẹ́ procrastinate má lè fẹ́ fèní dèní àbí fọ̀ládọ́lá lórí iṣẹ́kíṣẹ́ ẹ rí dájú pé ẹ wà determine ẹ má padà ṣàṣeyọrí náà o ọjọ́ tòní kẹ́ kí sára pẹ̀lú àwọn ìwà kan èyí tó lólùfẹ́ yín máa wù lójijì tí ó ṣe é pé ẹ ò ti ẹ̀rọ kàn tẹ́lẹ̀ tó sì jẹ́ pé ó lè bí argument láàrin yín kẹ́ kí sára aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ẹ máa retí orí àgbáyánu kan látọ̀nà jíjìn lọ́jọ́ tòní ọ̀pọ̀ yín ẹ máa rí ìròyìn ayọ̀ kan gbọ́ látọ̀nà jíjìn léni o tó sì jẹ́ pé nǹkan máa lọ dáadáa fún yín opportunity tẹ́ ti ń retí látijọ́ mẹ́ta ó ṣeéṣe kó wáyé lásìkò yìí ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ wà positive ẹ̀yin tẹ́ bá ń travel lọ́jọ́ tòní ẹ rí dájú pé travel alẹ́ ẹ̀rìnrìn alẹ́ rárá o aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ lavender sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ èrùpẹ̀ eléruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ẹ rí dájú pé wà positive dáadáa lọ́jọ́ tòní kẹ́sì wà active àsìkò yìí ó ṣeéṣe kára máa rìn yín púpọ̀ ẹ máa ní high libido dáadáa lọ́jọ́ tòní a ṣe ń bí ìgbà pé kẹ́ lọ gbọ́jọ́ tòní pẹ̀lú olólùfẹ́ yín ni ó sì dára kẹ́ ṣe bẹ́ẹ̀ pàápàá láṣálẹ́ ọjọ́ tòní ó dára kí ẹ fi sun oorun papọ̀ pẹ̀lú olólùfẹ́ yín ẹ bá ṣe lé abíkíba ṣe bọ́ yín tún wọnú ara sí dáadáa lọ́sàn-án ọjọ́ tòní ẹ rí dájú pé dá sí ìjà kankan ẹ rí dájú pé jìnnà sí pàǹbáyàn dá sí ìjà lọ́jọ́ tòní kó má bàa di tiyín ẹ gbájúmọ́ ṣe ara tiyín kẹ gbájúmọ́ gbèsè ayé tiyín ló dára torí fúnra lára yín á máa ṣe yín bí ìgbà pé ṣéńjìsì kan fẹ́ wáyé nù gbèsè ayé yín tó sì jẹ́ pé ṣéńjìsì tó máa dára ni ẹ má ronú àròjù rárá lórí ohunkóhun kẹsì jìnnà sí àwọn èròǹgbà tí ó tọ́ pátápátá ẹ wà focus ẹ ṣe dáadáa sáwọn èèyàn kẹsì tẹpá mọ́ṣẹ́ lè ní dára aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. èyí oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19
ẹ ní láti kíyèsára o pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń handle nǹkan lásìkò yìí pàápàá láyìíká lẹ́yìn pàápàá pẹ̀lú bí ẹ ṣe tún sọ̀rọ̀ sí ẹ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní àwọn èèyàn máa fẹ́ twist ọ̀rọ̀ yín bákan lọ́jọ́ tòní tó lè fẹ́ lò against yín relationship issue máa wáyé lọ́jọ́ tòní issue máa wáyé nù ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín tó sì jẹ́ pé àwọn nǹkan tó dàbí pírọ́blẹ́mù tẹ́ òro kàn tẹ́lẹ̀ ó ṣeéṣe kó fẹ́ wáyé nínú fámílì tàbí ilé àyíká ilé ẹ kíyèsára kẹsọ́ bẹ ṣe ń sọ̀rọ̀ sí ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn iṣu ọjọ́ tòní tẹ́ bá kíyèsára ó ṣeéṣe kó jẹ́ ètò máa tún fẹ́ lágbára tó lè fẹ́ kẹnu sí tẹ́ bá kíyèsára ẹ rí dájú pé kíyèsára ó ṣeéṣe kí ẹ tún fẹ́ develop hatred lójijì sólólùfẹ́ yín lọ́jọ́ tòní kó dàbí ìgbà pẹ́ fẹ́ gba tiwọn mọ́ tó jẹ́ pé nǹkan tẹ́ òro kàn tẹ́lẹ̀ ló ṣeéṣe kó fẹ́ fa èyí ẹ má ṣe ròyìn rárá ẹ lu ọpọlọ pípé tọ́lọ́ ń fún yín kí ẹ sì mú sùúrù lọ dáadáa lọ́jọ́ tòní ìyẹn máa bí kí nǹkan tún padà rọrùn gbogbo nǹkan máa padà lọ dáadáa nínú ilé àti láàrin èèyàn àti olólùfẹ́ yín ẹ má tàṣejù bọ ohunkóhun ẹ má jọ́ọ̀jì ní kánjúkánjú ẹ má kánjú pinnu àbí kánjú gbègbèsẹ̀ lórí ohunkóhun kí ẹ sì má jẹ́ kára ya yín ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun pẹ̀lú aago 7 láàárọ̀ sí aago 9 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́nìí tí kọ́lọ̀ light pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20 iṣẹ́ máa fẹ́ pọ̀ rẹpẹtẹ lọ́jọ́ tòní tó sì lè fẹ́ ṣàkóbá fún ọtí yín bá kan tẹ̀bà kíyèsára ọjọ́ tòní ẹ máa ṣàṣeyọrí lórí àwọn nǹkan tẹ́ ti ń ṣe ní iṣẹ́ láṣepàtì látijọ́ mẹ́ta tó bá ṣe pẹ́ sí ní àwọn pílánì kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ṣeé ṣe káwọn pílánì yẹn wọ́ọ̀kì lọ́jọ́ tòní ó tẹ́ máa ní clarity tí máìndì yín sì máa free dáadáa ṣùgbọ́n ẹ kíyèsára pẹ̀lú ìlera ara yín lọ́jọ́ tòní health issue lè fẹ́ wáyé lásìkò yìí ó ẹ rí dájú pé kíyèsára ṣùgbọ́n máa bísí púpọ̀ lọ́jọ́ tòní ó sì jẹ́ pé gbogbo kan kíkan tí ẹ bá dáwọ́lé lẹ máa ṣe láṣeyọrí ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn kí ó má bàa bí kí ọ̀tá tún kún ọ̀tá fún yín lẹ́nìí kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn ẹ balance ọ̀rọ̀ iṣẹ́ kẹsì balance ọ̀rọ̀ ìlera ara yín pẹ̀lú aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́nìí tí kọ́lọ̀ sea green tí jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá ẹ̀yin tẹ̀ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bọ Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161 ire gbogbo ajẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè ire o.